ṣẹlẹ̀ pé ọkọ mi ó lóun pàdé obìnrin ní ọ̀nà tó ti máa ń kí báìkì pé àwọn gómìnà láǹtà fẹ́ mi òun dẹ̀ ní kó tíráì tí wọ́n máa mú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn pé àti ibẹ̀ ọkọ ẹ̀ ń kọ́ olóhùn lọ́wọ́ àtọkùn ti di fàṣẹ ẹni yẹn ti bímọ méje tẹ́lẹ̀ oṣù mẹ́fà ó ti kókó ilé ọkọ ẹ̀sìn ìwà obìnrin àdúgbò wa náà ni àjọ ń ṣe láńlọ́ọ̀dù ìjà sí ẹ̀mí ìgbà tí mo gbọ́ ń gbà yẹn mo kọ́ ṣẹ̀ kíá téèyàn bá báyàn ọ̀sẹ̀ ẹ̀yẹ náà máa ń gbójú bẹ́ẹ̀ ni tí mi mọ̀ pé wọ́n ti. wọ́n bẹ́ẹ̀ nìyẹn ṣe kí ni mà. ẹni yẹn ó ní àwọn gbọ́múlé láǹkà fẹ́ mu ọ ẹni yẹn wá ní kó jọ kó bóun sọ fún wọn pé kán kó bóun bẹ̀bẹ̀ lọ́dọ̀ wọn tó wá ló bá bẹ̀ pé kí wọ́n má mu tó ìyẹn ni wọ́n ti jọ wà pẹ̀gbà torí pé nǹkan míì ti fẹ́ máa wọ̀ ọ́ láti kọ́ṣìn pé báyìí báyìí lórí níwà obìnrin yẹn ará àdúgbò ni àdúgbò táwa náà ń gbé tó fi kọ̀kọ̀ tó wọ́n jọ ń ṣe láńlọ́ọ̀dù sí tó lórí ọ̀rọ̀ yẹn àwọn jọmọ́ ọmọ sọ pé wọ́n bá a sọ̀rọ̀ pé àti wá gbọ́ pé kì í ti ọkọ ẹ̀ náà wá pariwo pé ìjọ jímọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn àti àfẹ́fẹ́ tó máa ṣe kìnní kan tó ọ̀nà òtún mi àṣọṣe ń lọ síbi ibẹ̀ tó ti ń bóbìnrin yẹn lájọṣepọ̀ gbogbo yẹn ló dẹ̀ mọ obìnrin ládùúgbò obìnrin yẹn náà mọ̀ bí tó wọ́n jà ti ń bá ebe àmì lọ lọ́sàn-án kò òru kan ó bá tún bẹ̀rẹ̀ sí ó bá dé níjọ́ kan pé òun fẹ́ lọ máa tún bẹ̀ fún lọ yọjú sílé òun fún àwọn mẹ́rin kan ládùúgbò lọ sọ̀rọ̀ yìí ìgbà tó ń fi ẹ̀fẹ́ ilé fẹjọ́ sùn bàbá ẹ̀ torí tẹ́ǹtì kan ti ṣẹlẹ̀ rí kó tó di pé ó ń ṣiṣẹ́ báìkì lọ́nà ẹ̀yìn ìgbà tó wà ní tó ti ṣiṣẹ́ ṣé ẹ̀ gbọ́ mi sà. mo ń gbọ́ yín mà. ìgbà tó wà níbi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ travelling tó bá lọ ń jọ Monday adélé ti á padà sí ilé sáọ̀dẹ̀ tó ó lọ lọ́dún yẹn kò bó ṣe dé ọ̀pọ̀ àtìyàwó máa ń tún fúnra ìfà díẹ̀ tí wọ́n fámìlì lọ ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé mi káàkiri wọ́n jù sí mi nígbà tí mo pẹ́ lórí àìsàn kò padà yìí. eléyìí tó tún wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó mọ̀ mí tó jẹ́ pé kì í ṣe pé bóyá obìnrin yẹn ò mọ̀ gbogbo èèyàn ló sì mọ obìnrin pé gbówó díẹ̀ at least èmi ò ní o mọ̀ fẹ́ yàtọ̀ tó bá fẹ́ fẹ́ wá èèyàn kékeré wá ọlọ́mọ mẹ́fà ìyáyẹn gan là ń bọ́ mọ̀lẹ́bí ẹ̀ bá àjà torí kò ní ìyá mọ́ bàbá ẹ̀ dẹ̀ wá sọ́dọ̀ àìsẹ́yìn tán lóṣù mẹ́wàá tí mò ń tọ́jú bàbá ẹ̀ lójú bàbá ẹ̀ náà ló ṣe ń lọ sọ́dọ̀ obìnrin yẹn ká padà dé Monday á lọ Friday á dé Monday kí n pàṣẹ síbi rẹ̀ pé òun ti lọ yọjú sílé òun ti kì í sì ṣe pé bóyá owó yìí wà irú ọmọ mẹ́ta mo kó lọ sí skul tó ṣe secondary ọmọ mẹ́ta yẹn mo ń san owó wọn ẹyọ kan wà láyà ń ṣiṣẹ́ kó bá san owó áàpù school fees èmi náà san ọ̀pẹ mi rà àwọn nǹkan ọmọ yẹn ní ìdílé mo ṣáà wá ń bá lọ ẹ̀rù wá ń bà mí pẹ̀lú ìgbésẹ̀ ètò tó gbé sí because èmi ò mọ béèyàn ṣe fẹ́ ṣe mi tún wá nílò ọlọ́gun wàhálà tó bá wọn tó dì ní gbogbo ìgbà yẹn tán bẹ̀rẹ̀ sí gbé mi from one place to another majority wọn ti kú èmi náà dẹ̀ ní ìyá mi ní bá àpamọ́ ọ̀rọ̀ yẹn bá tojú sí mi pé ìgbà tó ọjọ́ tó lọ kó kọ́kọ́ máa kúrò láti lọ ọ̀dọ̀ obìnrin yìí in fact ó máa dé báyìí ẹ̀jẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí rí kí n tó bọ́nú ẹ̀jẹ̀ yẹn ó tọ́sẹ̀ mẹ́ta tí ó sì tẹ̀lẹ̀ sí rí mo sọ fún ẹ ó ní kí n má rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ní ìsìn báyìí ó wá fẹ́ kí n máa tún wá bẹ̀bẹ̀ fóun tó tún bá mi ní àjọṣepọ̀ ẹ̀rù sì ń ta ìlú ìkọ́ ti ṣe tán fún báyìí. ẹ lò mà. ẹ ló sàn. ẹ ní mi níṣòro kankan ẹ sọ bẹ́ẹ̀. mi níṣòro kankan. ẹ dẹ̀ ní nípẹ̀ lágbára Ọlọ́run. ṣé kọkàdé wà lórí aago yín mà. bẹ́ẹ̀ni. ẹ gbọ́rọ̀ yìí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ọlọ́run ò dà yín láàmú kankan o sọ̀rọ̀ mi ti yé yín máa o Ọlọ́run ò dà yín láàmú Ọlọ́run ò fòró yín o ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí o kó tó di pé àwọn ọlọ́gbà yóò àbá yín sọ̀rọ̀ gan lódìdí o ìkéde tẹ́ ẹ̀ sanwó fún lélẹ̀ ẹ ti bí ọmọ mẹ́rin fárákùnrin kí ni èjì yín mà. 47. kí ni èjì ọkọ yín. fífún ó láì èjì fífún mo gbọ́ ọdún kan lọ́wọ́ ẹ̀ ìgbà tí bàbá ẹ̀ wá tí bàbá ń dáhùn ọ̀gbọ̀n kò kúrò èjì nígbà yẹn pọ̀ kò ní ìtumọ̀ yẹn ò ní ìtumọ̀ ilé yín ò ní dàrú yẹn ò ní ìtumọ̀ ẹ kó lórí àárín yẹn. arábìnrin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé opó ni ládùúgbò ni àbí báwo. ìṣopó ọkọ ẹ̀ òkú o ó kọ ọmọ ó kọ ọkọ ni o oríṣiríṣi ọkùnrin náà ń tẹ́ kó tó di pé òun bèbí bẹ̀ ó kọ ọkọ ni ibùdó láńlọ́ọ̀dù mi kan náà ni wọ́n jọ ń ṣe ibùdó àwọn jẹ̀mọ́ wọn pè lé lórí wọn ló sọ pé tó wù ní òwò lórí tó ṣàǹkọ. bẹ́ẹ̀ni bó ṣe rí gẹ́lẹ́ náà sọ yẹn wọn parọ́ ní tó wù mí ò wẹ́ ṣé ẹ gbọ́ ti tọ́ ọ̀rọ̀ mà. ṣé bí ilé ara yín lẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni ilé yẹn gan ó kàn tán
ìṣòro kàn dùn mí pé mo ti finú wénú ọ̀rọ̀ yín tí mo wá padà gbọ́ ló wá jẹ́ kí n máa ṣẹ̀ṣẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan fúnra mi sí. Ó kàn tán èmi mo ṣe táì rẹ gbogbo òtálé rẹ ilé lẹ́yìn kí yàrá méjì mẹ́ta fi débẹ̀. Ilé wa làwọn. n tẹ́ ẹ ṣe náà dáa ẹ bá lára àwọn ọmọ yín tó ti yé yín mà ní tí màá sọ fún yín ni etí yín mélòó mà? Méjì ni o, kí lẹ fi ń gbọ́ ọ̀rọ̀ mà, ẹ má bínú ìbéèrè yẹn o. Ẹ ní pé arábìnrin yẹn gbówọ́, ṣé oníṣègùn ni àbí babaláwo àbálágbègbà? Babaláwo ni àwọn ilé máa ń ṣòro fífún àwọn kan tí wọ́n gbé orí ìgbà yẹn mo ti gbọ́ ọ̀dọ̀ wọn ní ayé ìgbà ọ̀dọ̀ ló ti máa ń ṣe. Àwọn tó ṣe kí ni? Wọ́n gbé orí táìmù kan báyìí tí wọ́n mú wọn bá dùn ó máa ń lọ sí ibẹ̀ fífún gbogbo bá tẹ̀ kí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn tí ẹ̀ ló bá lọ bí bàbá ẹ̀ náà ṣe sọ̀rọ̀ ẹ̀yìn tí ẹ̀ ló bá lọ. Ẹ ṣe sùúrù, àní ẹ ṣe sùúrù, àní ẹ ṣe sùúrù sẹ́. Mo ti sọ lórí ètò láìmọye ìgbà, nǹkan méjì mẹ́ta ló máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin. Ọkùnrin mi ò kò sọ́wọ́, bẹ́ẹ̀ ni ọkùnrin mi orí olórí ni ó máa lò, á rò pé orí ìhun lòun ń lò. Brain box ẹlòmíì ni ó máa lò, á rò pé brain box tóun lòun ń lò. Ẹ pa rédíò yín máa o. Ẹ má fi fóònù yín sí spíkà o, ẹ má fi sí spíkà mà. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé ọkọ yín kó sọ́wọ́ wọn kéèjì ẹ̀. Ẹ̀sìn yẹn lé ní ó possible bẹ́ẹ̀. Mo wá fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan, ẹ ṣú ẹnu yín lé àkókò tá a wà yìí. Torí kò sí tẹ́ ẹ bá sọ fún ọkọ yín lákòókò tá a wà yìí nípa ọ̀rọ̀ arábìnrin yẹn, yóò sọ fún arábìnrin yẹn o. Ọwọ́ tó dẹ̀ ṣẹ́gun sílẹ̀ kó jẹ́ ẹni ẹlẹ́ni ò ní jẹ́ṣẹ́ yín o. Àdúrà ní kẹ́ ẹ kí fún báyìí níwọ̀n bá tẹ́ ẹ lè gbà tí ò ní ba àlàáfíà ara yín jẹ́, èmi ò ní ẹ mọ́ gbà wẹ́ o. Àdúrà ní kẹ́ ẹ gbà níwọ̀n bá tí ò ní ba àlàáfíà ara yín jẹ́. Ẹ má gbógun ti ọkọ yín, kò sí tẹ́ ẹ lè ṣe pẹ̀lú ọkọ yín sìn, yóò lọ sọ fún arábìnrin yẹn. Ọlọ́mọ mẹ́fà dẹ̀ lóhùn. Tẹ́ bá wà díẹ̀ ṣojú yín làbí òjú yín lọ́mà. Ó sọ pé òjú ó sọ pé mo jù lọ ló sọ. Ìtèmi ó ṣàṣọ fún yín lélẹ̀. Ẹ ṣàgbọ́ tèmi, àdúrà ní kẹ́ ẹ kún fún. Tẹ́ ẹ bá gbógun ti arábìnrin yẹn yóò sàǹpù yín o. Tẹ́ ẹ bá gbógun ti arábìnrin yẹn tàbọ́kọ yín, àdúrà ní kẹ́yìn ó máa ṣe ń ti yín. Ṣé bí lọ́wọ́lọ́wọ́ báyìí wọn bá yín ní àjọṣepọ̀? Bẹ́ẹ̀ni, tó ń dájà sílẹ̀ náà ni. Ẹ jẹ́ gbọ́ tèmi, ẹ jẹ́ gbọ́ ti tèmi. Alẹ́ ẹ lọ kún fún àdúrà ní kẹ́ ẹ lọ kún fún báyìí sẹ́. Ó possible kò jẹ́ pé ọkọ yín kọ́ ló ń ṣe tó yẹ kó sọ́wọ́ ni. Àwọn obìnrin bẹ́ẹ̀ wà níta tí wọ́n á kéèjì ọkùnrin yẹn. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ wá gbọ́, Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san fún èèyàn. Ọkùnrin tán bá kéèjì náà, ẹ lọ wo ìyẹ́ ẹ̀, ìwà tó wù sí bàbá ẹ̀. Ọkùnrin tó bá kó sọ́wọ́ náà, ẹ lọ wo ìyá tó bí lọ́mọ dáadáa, ìwà wo ló wù sí bàbá ẹ̀. Ọlọ́run lẹ́yìn màláìkà, ẹ jẹ́ wọn ó kéèjì òun náà, ẹ jẹ́ wọn ó kéèjì ọmọ tiẹ̀ náà, yóò kẹsàn ìyá ẹ̀. Àkòrí ọ̀rọ̀ tèmi ni pé ẹ má gbógun ti ọkọ yín, ẹ dẹ̀ mọ́ sọ̀rọ̀ arábìnrin yẹn mọ́. Ibùn rísẹ́lì tó lọ bẹ̀ tó dé sí báìkì tó fi ń ṣiṣẹ́ bàjẹ́, ibùn mi lè sọ fáwọn mọ̀lẹ́bí mi gan. Ṣé òṣòwò tó wá yáwó tí òru èmi náà ni owó tó fi ra tó bàjẹ́ bẹ́ẹ̀. Ẹ wàá mọ tí màá sọ fún yín mà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bó ṣe yàrá kan yìí náà ló máa tó. Bó ṣe yàrá kan ló máa tó. Ṣé ẹ ti gbọ́ mà? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìrìn àjò ìgbéyàwó, ṣùgbọ́n ẹ fẹ́ àdúrà tì ní. Ẹ má wá ogun fúnra yín o, mo bẹ̀ yín torí Ọlọ́run ni o. Ọlọ́run ó là á, Ọlọ́run ó túlẹ̀. Ẹ kú kalẹ̀.